wà níjọba mo rí pé àwọn kan nínú ọ̀rẹ́ ìjọba tí àsìkò ìjọba kan bá ti ń lọ sópin ni wọ́n ti máa fẹsẹ̀ yìn délé fún èyí tí ń bọ̀. Èyí ló fa rìgímọ̀ tí wọ́n hùn ní Òṣogbo. Wọ́n ti ń gbàbọ̀dẹ̀ fún ẹgbẹ́ wa láti Èkó, pàápàá jùlọ pẹ̀lú Arẹ́gbẹ́ṣọlá tó lóun náà fẹ́ ṣe gómìnà ńgbà náà. Ntí pabambarì tí wá ṣẹlẹ̀ lẹ́yìn rìgímọ̀ ni pé wọ́n ní wọ́n fẹ́ ṣe olókìdé, ó sì ti pẹ́ tèmi ń lọ sí olókìdé. Ètò olókìdé ti ń lọ làwọn kan bá dé ní wọ́n bá ń lu aago ní wọ́n ń lu gbogbo ẹ̀ ní Arẹ́gbẹ́ bá dé. Ó wá síwájú mi, ó kí mi. Níbẹ̀ ni àtàgbà náà ló ṣe nà mọ́ wípé ó pé láti wá da program. Kọmíṣánná ni ọ ní Èkó náwó, wọ́n wá dàgbò ooru ní ibi àfihàn rẹ o. Jàǹdùkú tí a tẹ̀lé lẹ́yìn nígbà tá a bá wà ní òde irú ìyẹn táwọn olóṣèlú wà, a lè fẹ́ lọ́wọ́ kó pé kí ẹsẹ̀ kó mọ́ bù. Ìjà ṣẹlẹ̀, wọ́n mo jẹ́ kí àwọn ọlọ́pàá kó mọ ohun tó ṣẹlẹ̀. Àwọn tí wọ́n rí mú wọ́n tí wọ́n mọ́lé. Mo rò pé ìjọ́ kẹta tí kìíní yẹn ṣẹlẹ̀ ni wọ́n lọ sin Fúnṣọ́ Williams, kọmíṣánná mi Fúnṣẹ́ Òde nígbà tí mo ń ṣe gómìnà ológun lẹ́kọ̀ọ́. Ńbẹ̀ lèmi àti Bọ́lá Tinubu ti pàdé. Wọ́n á sọ fún mi pé dúdú yín dàbí pé ló fẹ́ látàjú o. Kọmíṣánná kí n wà ní function kó wá da ìbẹ̀rù, mi ò pé n tó bójú mu nítọ́lọ́hún o. Jagaba ń sọ fún mi pé ní olóhùn ti bá wí orí ìwà báyìí pé kò bójú mu. Mo sọ mo ń tọ́ ẹsẹ̀ ló kan ẹdun tó fi sọ di ẹdun arìnlẹ̀ o. Torí tó bá jẹ́ gbà tí Ọlagunsoye ń jẹ́ lágùn gan ni, ó yá ìbárí irú ìwà tèmi náà lè fàyọ pé kó jọ irú ẹ mọ́tò ṣẹlẹ̀ mọ́. Torí bó bá ṣẹlẹ̀ mọ́ sọ fún jọ́nà, mo ní gbogbo mọ́tò tí wọ́n fi kó èrò wá látọ̀bù wá látẹ̀kọ́ oníkàkọ́ ò ní padà. Ó ní ṣé mo ń tẹ́tí òun ni? Mo ní I'm giving you the fact. Eyín tí ajá ń fi ń bọ́ ọmọ rẹ̀ ṣeré ní fi ń kí odò ọ̀yà mọ́lẹ̀. Mo rò pé ó sọ fún Ràúfù irú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tún wáyé. Èmi ò mọ Ràúfù níjọ́ tí n kọ́kọ́ máa mọ̀ nǹkan gbókọ̀ rẹ̀ ni ọlọ́jọ́ dé ní Ìfẹ́ òun ti wà níbẹ̀
má dẹ̀ délé má lọ rí kábíyèsí má ti kábíyèsí ẹnu jókòó ìmọ̀ kábíyèsí bá ní ṣé mo mọ alàgbà tó fún mi ní ìmọ̀ mi rí tó bá ní Arẹ́gbẹ́ṣọlá nu mo ní eégún máa ní èèyàn mọ́ báwo ni adìbọ́ra wa ọ̀dẹ̀ kì í ńgbà tá a bóde lọ ṣe olùkéde tí ó yẹ kájọ wọ mọ́tò kan náà láti tẹ̀lé kábíyèsí yí ọlọ́jọ́ pò ó wá fẹ́ jókòó sí ayé diona mo níwọ̀ ní pásẹ́njà bọ́sẹ̀ gbẹ̀mbí ó lónà gbà ó sì yẹ kó rí nu mo ní pásẹ́njà èmi ní diona níbí lónìí bọ́sẹ̀ gbẹ̀mbí ó lónà yọ̀ǹda ilé mi mo wà lórí àdúgbò ó sì yẹ kó rí nu first day ti máa mú so ti gbọ́dọ̀ ọ̀rọ̀ kì í ṣe ṣẹlẹ̀ ni. Ibi táyì tẹ jẹ́ gómìnà yìí tẹ bá wò padà ṣáwọn kankan wà tẹ rò pé ẹgbẹ́ ní gbèsè tẹ regret tàbí tẹ kábàámọ̀ lórí ẹ̀ pé kò sì yá ṣe báyìí lè yàbá ṣe báyìí àwọn nǹkan wo lẹ rò pé ẹ ṣe tó tẹ̀yìn lọ́rùn jù tẹ̀yìn gan lè dunnú sí pé tẹ bá bójú ẹ̀yìn pé eléyìí tá a fi ilẹ̀ fún ìpínlẹ̀ Ọ̀ṣun yà gbìyànjú lórí ẹ̀. Mi ò lérò wípé ìgbésẹ̀ kan wà tí a lè kábàámọ̀ lórí ẹ̀ látàrí pé ìṣègbélà kan ń fayọ̀ ọlọ́pọlọ àrònú lé lórí kí ni ó jẹ́ àbáyọ rẹ̀ kí ni tí ò ní dáa tí ó jáde ń bẹ̀ kó tó di pé la gbé gbogbo ìgbésẹ̀ wọ̀nyẹn nítorí ìdí èyí n lè sọ wípé àbí a gbé ìgbésẹ̀ kan tó yẹ pé ní wá di ohun àbámọ̀ rárá. Nínú àwọn nǹkan tí a bá wò lẹ́yìn ìjọba ètò tínú mi máa dùn sí ju gbogbo nǹkan yòókù lọ ni wípé ogun tó ti wà láàrin Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ fún 100 ọdún Ọlọ́run ló wà láti paná rẹ̀ ráúráú. Bó lẹ ṣe ìjà tó ti wà fún 100 ọdún àfi kéèyàn fi pẹ̀lẹ́ tù mọ́ nítorí pé kí ni àwọn tí wọ́n ti gẹ̀gún pé kíní ò ní parí àwọn yẹn wà ńbẹ̀ àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n ní pé bàbá dòdòrú àní rẹ̀ jàpá ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ lẹ́yìn fi ń buta ẹ̀yà àfi ká fi ọgbọ́n yanjú gbogbo àwọn eléyìí kéèyàn tó lè tẹ̀síwájú. Nígbà tí àdórí àlefa kò yé mi bí ọmọ Yorùbá yóò ṣe máa nà bá pa ọmọ Yorùbá ìyẹn kọ́kọ́ rú mi lójú náà tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé níwádìí ọ̀rọ̀ 100 ọdún máa lókè ọmọlọ́ba kábíyèsí síjú adé nínú bàbá àsìkò bàbá ńlá yìí ní ìjà rẹ̀ pẹ̀lú àránṣẹ́ Ọlọ́run mi fẹ́ kó parí lásìkò yìí. Kábíyèsí rẹ̀ ní ọmọọba ọ̀yà nṣó ńlẹ̀ níbo ni àwa ti mọ̀ àpẹnu pé ó kó àwọn Mọdákẹ́kẹ́ tí wọn ò lè lọ mọ́ ló wà lórí Ilé-Ifẹ̀ wọn ò jẹ́ kí wọ́n lọ bàbá gbà wọ́n yọ̀ǹda kó máa lóko èyí ló fún àwọn Mọdákẹ́kẹ́ ní ìdánilójú pé ó dàbí pé ìgbésẹ̀ tọ̀tẹ́ o yóò sèso rè nígbà lọ tó ń bá kábíyèsí wọn nítọ́ Musa
ó ní owó oṣù kankan pé n ò fún bàbá ẹ bá hàn pé ní fẹ́ kíkì ní o tán lóòótọ́ ẹ yọ̀ǹda owó oṣù bàbá yọ̀ǹda pẹ̀lú arias fún Ògúnṣúà rí pé ọ̀nà méjèèjì dàbí pé inú ti tẹ́ pẹpẹ mo wá lọ bá Ògúnṣúà ìwọ lọ́lọ́ gbà pé bàbá rẹ ní ọ̀nà àbí bẹ́ẹ̀ kọ́ ó ní kò ṣe rí mi ó lò sọ pé ní ìsọmọ ọ̀nà ok nítorí ìdí èyí ọmọ ní ó lọ bá bàbá bí bàbá bá ṣẹ̀ ọmọ ní ó bẹ̀ bọ́n ọmọ sì ṣẹ̀ bàbá òun náà ní ó bẹ̀ tó yá mo fẹ́ kí èmi rẹ̀ kájọ lọ rí kábíyèsí olóńgbà mo ní yóò láwa lọ ó ní ó pèrè fún mi pé òjijì ni ẹ máa bá ọmọ lọ́wọ́ alákẹ́nu wípé ìjọ tó bá ti yá mi pé nǹkan sọ fún ìlọ́yà tọ́ níjọ́ Sunday kan ni mo ṣe jáde ní church bá pé mo ń bọ̀ mo pe kábíyèsí ọ̀nà torí mo jẹ́ kó mọ gbogbo ìgbésẹ̀ tí mo ń gbé mo bá dé n tó wà láàrin mi àti Ògúnṣà bàtí ìdí ọ̀dọ̀ Ògúnṣà bí tí mú èrò mo ní ẹnìkan tó jọ mọ Moda kẹ́kẹ́ tó jọ gàfẹ́ mi náà lẹ́nu iṣẹ́ ológun tí yẹn dúró tì mí gbágbágbá lórí gbogbo Méjọ Adéoyè tọ́lú fọ̀mùkẹ́ àbádé àǹkàtì sọ̀ráǹdì Ògúnṣà gbé àwọn tí mo fẹ́ kí tó ṣẹlẹ̀ kábíyèsí èmi yìí ti lọ́rùn Adéoyè náà ṣe sọ̀rọ̀ pé ẹ̀yán lójú ti gómìnà torí pé wọ́n sọ fún mi ní ẹ̀sìn pé inú mọ́tò mi lájọ wà ológbò tó bá sì lóò mu ẹja ni nínú omi àti imú àti rẹ̀ ni ó jẹ̀mẹ́ ẹni tó bá lóò ṣe léṣe pẹ̀lú mi nínú mọ́tò á jẹ́ pé àwọn tí ó ṣe léṣe yóò pọ̀ kọ́ ló sì yọ náà kó mórí délé Ògúnṣà bàgbà bá wọnú mọ́tò kìíní àdèlọ́ba kábíyèsí nígbà tá a gbọ́dọ̀ kábíyèsí ó náà gbàládé òkè kábíyèsí afẹ́ Babalọ́lá ní lọ́ọ̀yà àwọn Moda kẹ́kẹ́ ó wà mẹ́ bá kẹjọ ó lò sọ pé òyìnbó wọ̀ mí ó ní ṣùgbọ́n tí ọmọ bá ti jọ bàbá jù ó ní wàhálà ní mọ̀dálà ó lẹ́ni tó ń fi wà jọ pé kí náwó sí kábíyèsí síjú àdé nù gbogbo àti pé ẹ̀rí nù lẹ́nu kàndé ní tí ìjà ọgọ́rùn ọdún tó wẹ̀lẹ̀ wọn á ní tọ́ bàbá kábíyèsí síjú àdé gbogbo ń tá a ti ṣe o ẹ bà mí dé ládé ó ní kí mo tún fẹ́ ṣe ẹ̀sùn gbalẹ̀ Moda kẹ́kẹ́ kẹsọ̀dọ̀gba èyí náà lẹ́sìn lọ gbadé fún bàbá gbà àsìkò lọ gbadé fún Ògúnṣúà n tó parí ìjà ọgọ́rùn ẹwà ajá wo ẹ̀mí tó ti lọ lọ́gọ́rùn dúkìá ló ti sọnù
kò sí bí èèyàn bá jagun títí pé èrè kan wà ńbẹ̀, irọ́ ni, àdánù ńláńlá ni. Kò ṣeré mo jagun mo borí, irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o. Tẹ́ ẹ bá wo kúlẹ̀kúlẹ̀ tó ti lọ, a wá sọ pé kí ló dé tá a fi lọ jagun. Ìyẹn ó jẹ́ nǹkan dùnú fún lọ́jọ́kọ́jọ́, lórí pé mo ṣiṣẹ́ ológun fún 30 ọdún. Mo mọ tí ogun jẹ́, mo mọ tó jẹ́, inú mi ṣe dùn. Ètò pọ̀wọ́lé ní ọ̀rọ̀ yunifásitì, òun náà ó má ní gbàgbé mi. Nígbà tí mo sọ pé a máa dá yunifásitì lẹ̀, à ń gbé borùn, à ń bẹ̀rù ẹ̀sùn mọ́ mi pé irọ́ ni o. October 1, 2006 tí ẹ lọ fún àjọyọ̀ òmìnira, Erelu mo ní kó lọ, mo sì ní kó sọ fún gbogbo ayé pé lọ́dún tí ń bọ̀ 2007 á dá yunifásitì sílẹ̀. Kò tí ì sọ tán tí wọ́n gbé múri ti bọ́ síta pé irọ́ nípa ìkíní náà kò sí nínú bọ́jẹ̀tì 2007. Èkejì, torí ìbò tá a dì ní 2007 ló fi fẹ́ fi búrẹ́dì kó yín lọ́bẹ̀ jẹ, ẹ má gbàgbọ́. Èmi ò sì mi ò sọ̀rọ̀, nítorí kó tó di pé mo ní máa ṣe nǹkan, mo ti rò, mo ti gbé ìgbésẹ̀ tó tayọ òye àwọn tí wọ́n bá mi ṣiṣẹ́. Bóò ni mo ṣe ṣe? Mo lọ bá Cecilia Ibu tó ní iṣẹ́ nípa àti mọ́ra nígbà tí mo ṣe gómìnà ológun lẹ́kọ̀ọ́. Bá lọ bá pẹ́tọ́ ní sáà alákọ̀ọ́kọ́, èyí tó ṣe jù nínú tí mo fẹ́ ṣe ní ọ̀rọ̀ yunifásitì, òun ni mo fẹ́ fi kásẹ̀ sáà alákọ̀ọ́kọ́ mi ní orí àlééfà. A sì ti gbé àwọn ìgbésẹ̀ láti mọ ìlú ní yóò bá gbé ẹrù yìí, owó àwọn òṣìṣẹ́ ni o, owó ìta fi kọ́lé ni o, gbogbo mọ́tò tààrà ni o, a ṣe gbogbo ẹ̀. Mo ní oríire kan nígbà tí n ṣe gómìnà lẹ́kọ̀ọ́, Ọlọ́run gbé mi ṣe kòńgẹ́ Pòfẹ́sọ̀ Òkèbùkọ́lá. Bó ló ṣe ṣe rí, wọ́n gbé wo abá mi pé àwọn fẹ́ ṣe yan ààrẹ fún vice chancellor fún University of Lagos. Nígbà gbéwèdé pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run pé mi ò lè fi gbà tán bọ̀ kan nù. Àwọn kan sọ pé kì í ṣe kó ló ti wá kẹ́nẹ́kẹ́nẹ́, òun ó yege. Tọ́ ẹni tí mi mú nínú vice chancellor. Tọ́ bí ìmìrẹ́ ti bá a ṣe mọ́ lánàá, ẹ ṣe pé bóyá àríra lójú kájọ mọ́ sọ̀rọ̀. Nígbà ó yá ló di akọ̀wé University Commission, olúwa ń bẹ̀ ń bá pè é wá, mo fẹ́ dá yunifásitì ilẹ̀ wọn fún olùṣẹ́ mi bó ṣe gbà kárí mi tó yan àwọn igi ìwé, wọn á bá mi dá sílẹ̀. Gbogbo ohun tó yẹ ká kọ kí n tó sọ fáráàlú wípé a fẹ́ ṣe yunifásitì, gbogbo òwe tó yẹ ká kọ gbogbo ẹ̀ lẹ́nu ó ti rẹ́dí. Ìyẹn ló fà á ti jẹ́ pé nígbà mo sọ fún ìlú pé níjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2006
àsọ ní ọjọ́ kìíní oṣù kẹwàá, ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá wọ́n fún mi ní láṣẹ. Mo rántí àtajà náà bí mo ṣe gba license ní rédíò tí ń gbé ní àti fún ọ̀tọ̀ ní license yunifásitì. Kábíyèsí àtajà náà ó bá pè mí, ọmọọba bóun ni ẹ gbọ́ ṣé òótọ́ ni ìròyìn tá à ń gbọ́? Mo lóòótọ́ ni. Níjò lẹ́wà dé láti Àbújá, mo ní mo ti wà ní airport, mo ti ń bọ̀ sí kábíyèsí àtọ́jà ní màá bá nílé. Mo rò pé ní wọ́n kàn ṣàwàdà pẹ̀lú mi lóòótọ́ àti lódodo. Mo dé gọ́ọ̀mẹ́ntì house, mo bá kábíyèsí tí ń dúró dè mí. Sí ò sí kábíyèsí? Àwọn ní kí n ta wọlé wípé ọ̀rọ̀ òṣèlú ti wọ ọ̀rọ̀ yunifásitì, pé irọ́ ni. Fountain University wọ́n ti wà lẹ́nu pé wọ́n ń lé láísẹ̀nsì ọdún 4 ni. Ìwọ sọ̀rọ̀ ní October, ọlọ́gba láísẹ̀nsì ní December. Bóò ló ṣe jẹ́ pé wọ́n ní irọ́ ni mi ò sì dá. Bá mú láísẹ̀nsì, ẹ ṣe photocopy, ẹ fi lè kábíyèsí. Èmi gan-an dọ̀là ọ̀sẹ̀ ní photocopy láísẹ̀nsì yẹn. Dọ̀là ọ̀sẹ̀ ṣé wọ́n tún jiyàn ni àbí ní ẹ bá rí wọn ò dáni sọ pé a lọ ṣe ẹ̀dáwé kan tí ò bá mu máa fi lè kábíyèsí. N tó fà á tí àwọn tí wọ́n fẹ́ dá Fountain lẹ̀ tí wọ́n fi máa bá mi pé ọmọ ọba ọ̀dàwó lọ́ba, mo sì fojú òpó hàn wọ́n nana fi rí láísẹ̀nsì Fountain. N tó fà á tí wọ́n fi fún mi lóyè ní Fountain University. So nígbà tá a ti ṣe gbogbo ìṣirò tí a ṣe, torí mo fẹ́ kí ẹ̀ka kọ̀ọ̀kan rárá lẹ́ka 6 la máa dálẹ̀ fún division kọ̀ọ̀kan ní Ọ̀ṣun, torí division ẹkùn 6 ló wà ní Ọ̀ṣun. Àgbẹ̀ kọ̀ọ̀kan níbi tí ọwọ́ ìjọba ò bá ti dunlẹ̀ ńbẹ̀ láàgbé lọ kólúkálùkù náà rí àǹfààní ìjọba. Nítorí àwọn tí wọ́n lọ jà fún Ọ̀ṣun state wọ́n ní gbogbo wa àjọmọ̀ àdàgbà bákan náà. A sì ronú pé òkè ń bó ní kò tí ì sí ọwọ́ ìjọba dáadáa tá a fi ṣan ibi 6 tí mo sì mọ̀ pé kò sẹ́ni tó lè bá mi jiyàn. Àbí ṣé ìfẹ́ tẹ̀dólẹ̀ ni ọwọ́ ìjọba dùn ni àbí àbókù? Bá a ṣe ṣẹ́nu àwọn ilé aṣòfin náà wọn ò jiyàn ni wọ́n gbà fún. Èròǹgbà wa ni pé tí ẹ̀ka yìí bá wà ní ẹkùn kọ̀ọ̀kan ní 6 tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ní ọjọ́ iwájú a kàn wá bí ẹ̀kọ́ṣẹ́ kan àbí méjì á sọ mọ́ wọ́n bá dòdìdì yunifásitì. Mo rò pé ibi tí wọ́n bá dé nísìn èmi ò lérò pé yóò yí ní wọ́n bá fẹ́ sọ gbogbo wọn di yunifásitì. Èròǹgbà wa nù. Mo sì mọ̀ pé láìpẹ́ láì jìnnà yóò rí bẹ́ẹ̀ pẹ̀lú àránṣẹ́ Ọlọ́run ọlọ́ọ̀dẹ ó rí bẹ́ẹ̀ lábẹ́ ìjọba Démọ́lá, ìjọba PDP tó bẹ̀rẹ̀ rẹ̀. Cecilia Igbo nígbà tá a ṣe gbogbo owó yẹn náà bí ó dé ní díẹ̀ ní 4 billion. Tọ́ sọ wá yá mi ní 4 billion ó níyàn ò lè ó ní ṣùgbọ́n kìkínní náà níbi tí àkáǹtì owó tí ń wá láti Àbújá ń gbé sọ́dọ̀ ní ìyẹn òyì. Èkejì ká bẹ̀rẹ̀ sí máa san owó díẹ̀díẹ̀. Ṣé ẹnu tí ń ṣe náà nù mọ́ ni àwọn ti ṣe accountant ó yá bí àkáǹtì lọ sí oceanic láti san owó yẹn padà
mo rò pé lóṣooṣù à ń san ní ó lé ní 200 million. Mo sì jẹ́ pé gbòógì iṣẹ́ tí mo fẹ́ ṣe láti fi kásẹ̀ sáà lákọ̀ọ́kọ́ ni tí owó bá ti dé wọn ó yọ wo yunifásitì, wọn ó yọ wo òṣìṣẹ́, èyí tó bá kúnlẹ̀ la máa fi ṣe àwọn iṣẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́. ìyẹn ló mú kí n fi, nítorí mo pinnu pé mi ò ní fi gbèsè lẹ̀lẹ̀ lẹ́nikẹ́ni tí n bá máa kó lórí àlùfáà, nítorí pé owó tí olóògbé Bọ́lá Ìgè gbà nígbà ìjọba rẹ̀ náà tí wọ́n fẹ́ fi ṣe omi fún Èjìgbò àti Iléṣà, àrómi àrówó, à ń san gbèsè. Tí mo kú lórí àlefa là ń san gbèsè owó yẹn. Èmi ò sì fẹ́ kí irú ìtàn bá kó wà lẹ́ngbàmbá lọ tán. Mo fi ní oṣooṣù o bí 250 million ẹ̀kọ́ máa lọ. A ṣe yunifásitì tí gbogbo yunifásitì wù, kí ṣe pé ní apá skul kárẹ́ là sọ́dọ̀ rárá o, wọ́n wù nílẹ̀ tuntun. Lóṣù mọ́kànlá mo sanwó tán, gbogbo owó tá a yá lọ́dọ̀ òṣèlú àdápadà. Eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n máa ń kọ̀wé pé bí mo ṣe fẹ́ dá yunifásitì lẹ̀ kò sí bó ṣe lè bí ó ṣe yege, kò lè ṣe gbá kò lè ṣàwó mo nítọ̀. Ọlọ́rin jìnnà èèyàn rí àbùké àyà, ẹni bá rìn dáadáa yóò rárọ̀ tí ń ta rọ́bà. Èmi ti rìn ní ìgbà ayé mi yìí o, mo ti rìn káàkiri, mo sì ti rí ìrírí. Àwọn yunifásitì tí a gbó kọ lórí èsè kankan ní ẹni, Oxford kì í ṣe kankan lóní, Cambridge kò ṣe wọn ní káàkiri. Ṣùgbọ́n àfojúsùn wa pé ẹ̀ka kọ̀ọ̀kan kó wá dodidi yunifásitì yẹn, èmi mọ̀ pé èyí yóò jẹ́ kí ọrọ̀ ajé gbogbo ibi tí a gbé wọn sí kó gbòòrò sí. Létí sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n ìwé àwọn ọ̀jọ̀gbọ́n yunifásitì, ẹnìkan wà ní Àkúrẹ́, àbí àgbẹ̀ ní àyàn tì mí ni láti orúkọ rẹ̀ mọ́. Mo ti ní kí làṣìṣì mi kí press secretary kó bá ń wáwé, mo fẹ́ béèrè, mo fẹ́ kọ lẹ́tà sí pé tó ọ̀sọ̀ọ̀sẹ̀ ló ń fi gbé ta pé yunifásitì ó forí sẹ́pà. Kí lè rò rẹ ní ìsìn ọdún mọ́rin débẹ̀ ńgbà náà, ètí tó bá gbà lọ yóò gbà bọ̀. Nígbà tí Àtàírù Jẹ̀gá tí ń ṣe olórí àwọn vice chancellor, àwọn ààrẹ yunifásitì, wọ́n wá ṣèpàdé ní ọ̀dọ̀ wa ń bì. Níjọ́ náà ló sọ wípé bí anybody bá fẹ́ dá yunifásitì lẹ̀ kó wá kọ́ bí wọ́n ṣe dálẹ̀ l'Ọ̀ṣun, kó wá wo àpẹẹrẹ ti Ọ̀ṣun. UNESCO tó mójútó ọ̀rọ̀ ẹ̀kọ́ ní gbogbo àgbáláyé, wọ́n ní ìlànà tí Ọ̀ṣun yìí ló yege jùlọ ní gbogbo àgbáyé lẹ́yìn ọdún méjì. Ní ṣe wá ń wá àwọn tí wọ́n sọ pé ó kàn fẹ́ dá nǹkan rú ni, ó fẹ́ fi kó nǹkan jẹ ní òṣèlú mo fẹ́ fi ṣe, nítorí pé 2007 àdìbò. Ṣùgbọ́n nígbà tí Òkè Bùkọ́lá bá mi tó àwọn gìgbé, àwọn òbé bíìsì Èkó tẹ́lẹ̀, bàbá tó ti ṣe bíìsì ní LAUTECH the first one bẹ́ẹ̀ tó ṣàwọn jọ, àwọn tí wọ́n mọ̀ tó mọ̀ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ àgbé yóò ṣàwádà o. Nígbà tí a fi fẹ́ gba àwọn èèyàn wọlé, àwọn akẹ́kọ̀ọ́ a fẹ́ gbà wọ́n wọlé,
tọ ẹ kọ̀wé àti wọlé o àbárí 110,000 application. Sáìtì application ẹ̀mẹ́ta ló wú lórí kọ̀ǹpútà. Mo á ní mo pe òkè Bùkọ́lá mo ní dàkún jọ ọ̀hún ara ń fún mi. Ṣé ìṣe pé àwọn alátakò ní mọ̀ fọ òdu kìíní àbí bó wà ló ṣe. Àwọn kan tiẹ̀ pè mí wọ́n ṣe gbogbo ẹni tó bá ti jáde ní yunifásitì wa ní mú first degree ni. Mo ní yunifásitì àdé tí ò tí hù lẹ́nu kan dé 110,000 náà mọ akẹ́kọ̀ọ́ tí wọ́n kọ̀wé pé náà fẹ́ wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ ní gbogbo ìgbà tí wọ́n ti dá Unilag lẹ̀ the highest application tí wọ́n ti rí o as at that time ó jẹ́ 56,000 tó jẹ́ ìwò bà nínú èyí tí wọ́n ti dálẹ̀ látọ̀dún gbọ́n tó yẹ pé 56 àwa tó wá jẹ́ 110 ní òkè Bùkọ́lá ní fọkàn mi balẹ̀ mo rò bí ọ̀gá Rasaki ọ̀gá mi ló wá sọ́dọ̀ mi pé àwọn ọmọ kan ní wọ́n fẹ́ wá sí yunifásitì wa pé kìnnìkan ní ọlọ́run ṣe ẹ̀ màmí mi náà mọ̀ ẹ́ kí ni fún yín ní ìwúrí pé ẹ fẹ́ wá sí yunifásitì àti dálẹ̀ ó ní àwọn nǹkan kíkà tí mo kó kalẹ̀ tí ó bá mi dálẹ̀ ní gbogbo ayé mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ gìwé nù ní Nàìjíríà nígbà ìlọ́kàn mi tó balẹ̀ pé nínú 110 àmọ́ 2,000 péré láti bẹ̀rẹ̀ òun náà ló wá dùn ní ìsìn o ó jẹ́ nǹkan mi tí ó tún dín lè gbàgbé wọ́n ní tí a bá fún wèrè lọ́kọ̀ ọ̀dọ̀ alẹ́ ní orúkọ sí ìgbésẹ̀ tí mo tún gbé tí n lè gbàgbé ni pé àjọ àwọn ọba àtúntò kí ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ àwọn kan ní torí ojú ọmọ ọba ní okun o ká má parọ́ okun torí jíjẹ́ ọmọ ọba tí mo jẹ́ ló jẹ́ kí n mọ rírì kí ni ọba lè ṣe nínú ìjọba ipa tí wọ́n ń kó kò kéré torí tá a bá ní a fẹ́ sọ̀rọ̀ ìdáàbòbò nínú ìlú olúkálùkù ló mọ bí òun ṣe ní lábẹ́ ọba tí ń ṣe ètò ìdáàbòbò nígbà tí mo kéré àlejò kan ò lè wọ òkùnkùn kí bá lè lébi tó wọ̀ sí kó mọ̀ wá bá bàbá pé tọ̀ mo lálejò àti bíbá ìtìbá wọn lákọọ́lẹ̀ nù tí nǹkan bá sọnù ńjọ́ kejì tọ̀ dákun bàbá wa lejò tí ó wọlé lánàá o bí àwọn bàbá wa ṣe ń ṣètò ìdáàbòbò tí ọ̀rọ̀ bá sì dájúrú tán bẹ̀rẹ̀ látòrí ìjọba àpapọ̀ kò síbi míì ní ọmọ tó ń sá lọ jà wọn ọba wa lọ pé ẹ dákun dàgbé ní ọ̀rọ̀ dàrú ẹ wá gbà wá àti ìyẹn ló mú mi kí n tò wọ́n sí àyè wọn ó jẹ́ nǹkan bíi mẹ́ta tí tèmi náà lè gbàgbé.